أكفر لمن لا يهيننا لئن أمكن التحويل وولي المكولي فلو يجب للتحميد من هو ربنا وصل وسلم للنبي محمد بشير نذير للورى وذو السناء سلام عليكم يا مديري ورحمة تتابعها البركات من عند ربنا فأهلا وسهلا ثم مرحبا بك مؤسس منهاج بالبشاشة والسناء سماحة شيخ الترمذي أسامة مدير المناهج بالبشاشة والسناء فكم عالم فكم جاهل من علمه صار عالما فكم ناشد من خطبه صار فاعلا فكم ناشد من خطبه صار صالحا فكم ناشد من خطبه صار فاعلا نكيب لأشراف ولايتنا رسول وجيرانها يا ربنا قل له حسنا مثيل لماء في الصفاء وفي الرضا شبيه لحسن اعتدال ولينا أيام الهديون فقوموا لجازوة تجفف ريقا من فملها لزون بقوتك العظمى أمد مديرنا وفي عمره أمدد ذاك سؤالنا متعنا إلهي ببقاء مديرنا ومن يكسب الأقصى فمتعه بالمنى ومن يكسب الأقصى فمتعه بالمنى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدبني أدولو الحمد لله بدون إطالة الوقت وبدون إضاعتها àgbàlagbà ń bẹ ńlẹ̀. àwọn àgbàlagbà ń bẹ kalẹ̀. téèyàn sì gbọ́dọ̀ ṣe ìbọ̀wọ̀ ńláńlá. àfi ká bọ̀wọ̀ wọn. fún wọn púpọ̀ jù. gbogbo nǹkan ló dùn bínú dà. láfìlà àti lọ́wọ́. èèyàn lè bínú di olówó. a lè bínú dolówó wá. kúrò ìmọ̀ táwọn wí ìbọn àwọn tiẹ̀ gbà padà èèyàn lè bínú wà. èèyàn lè bínú wá mọ́. gbogbo ẹ̀ náà ló lè hàn. láfìlà àti lọ́wọ́. kí nǹkan sì dé. kí nǹkan ó sì kún rẹ́rẹ́. kódà bí ó padà lọ. yóò tiẹ̀ tún padà lọ. yóò níná. láfìlà àti lọ́wọ́. èèyàn lè bínú jọba kódà bí wọ́n tiẹ̀ wọ́n yọ kódà wọ́n pàdé ní kóòtù. òun ló kàn. gbogbo ibi tí ọba jíjẹ ò ti tọ́ wọ́n ti ń jẹ́. ṣùgbọ́n wọn kì í bínú dàgbà. bínú dàgbà. àfa kan ní za'amtani shaykhan wa lastu bi shaykhin. زعمتني شيخا ولست بشيخ إنما الشيخ ما يدب الطبيبا إنما الشيخ ما يدب الطبيبا
alájí àlùbáríkà ṣéun àkíkà ẹ bá ń fà àfà ìlówó. زعمتني شيخا ولست بشيخي. nítorí tó yẹ ní kẹ́ ẹ fún lówó. wọ́n ṣẹ̀dí òǹlàkùnmá ó jọ yín. زعمتني شيخا. ẹni tó bá ní ohun ọlọ́run ṣe sàárà fún ìkè. زعمتني kọ nímọ̀ ọlọ́run á tó kù ní ohun. زعمتني شيخا ولست بشيخي. إنما الشيخ ما يدب الدبيبا. إنما الشيخ ما يدب الدبيبا. ipò tí ẹ fi mí sí pé kí n gbó ọmọ jáde àlékù bí àmì yàlékù bí ṣé mo tọ́ sí sódẹ̀ tọ́ sí mi. mo tọ́ sí tọ́ sí mi. mo kọ ọ̀rọ̀ yìí nígbà tí Sheikh Yahya Sọláàtì tájọ pàdé nílẹ̀ ìnírí ń gbò. ààrẹ wa kan fẹ́ sọ́kọ̀ wọ́n wá ní àfáàtì wọ́n ní sọ́kọ̀ wọ́n wá ní mi ó sì wá sí wọ́n wá ní ṣé mo sì tọ́ sí iṣẹ́ tó gbó àyà jù nídìí iṣẹ́ àfa òní ìgbọ́pọ̀ ọmọ jáde. La shay'un a'la minhu aw minha. ṣùgbọ́n táwa ti ráwọn àgbàlagbà tó dùn ọ̀dà fẹ́nìkan tó bal bi barakatihim bal bi barakatihim wa bi sa'adatihim. oríire wọn ló débẹ̀ àgbàrúkà wọn ló débẹ̀. mo fi ní za'amtani شيخا ولست بشيخي. nígbà tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Al-Sheikh Al-Khalil Al-Farihidi àti Sibawayh. Sibawayh ra'isul nuhat ra'isul ulumul arud هو الشيخ الخليل الفراهيدي. هو أن زعمتني شيخا شيخا ولست بشيخي. إنما الشيخ ما يدب الدبيبا. إنما الشيخ ما يدب الدبيبا. sí bí tá a máa sọ̀rọ̀ wá Bukhari wa Muslim nítòsí ní wọn ò bí ẹ papọ̀ la ilaha illallah. wọn ò sì lo kọ́rùnù kan náà. wọn ò lọ gbà kan náà wọn ò sì dín apapọ̀. Bukhari ti yanjú gbogbo tí jẹ́ kí àti fòlóònì hadith hátà mustalahul hadith títí o ti parí gbogbo ẹ̀. wọ́n ti parí kí Muslim tó dé wọn ò tó dé ní wọ́n ń tọ́ ẹsẹ̀ rẹ̀ lá. wọ́n ń tọ́ ẹsẹ̀ rẹ̀. àlùbáríkà wa kàn tiẹ̀ náà. ní fi ń jẹ́ àwáwù Bukhari wa Muslim. زعمتني شيخا mo fi lé ìbọra. ولست بشيخي. àgbàlagbà. lọ́dọ̀ ẹ̀yà àgbàlagbà. إنما الشيخ wípé ṣé kí n gbé jáde. bàbá ní sẹ́kẹ̀ ẹ̀kún. من يدب الدبيبا. فضيلة الشيخ. إنما الشيخ ما يدب الدبيبا. torí tí máa ń dùn mọ́ mi nínú púpọ̀ jù ní kí n pàdé èmi àgbàlagbà. pàdé yín. ìdá mo rò pé tí bàbá mi ò bá sọ pé iṣẹ́ ìní ò ṣe èmi ṣe mí nù. torí mi ò gbà kọ́ náà là mí wá ìgbélé yìí. lọ́dọ̀ ti ní ìgbà kọ́ náà là mí wá ìgbélé yìí. kódà ká mọ́ là ń bẹ̀. kódà ká mọ́ là ń díẹ̀. bí ìtumọ̀ ẹ̀ ni pé ìfọ̀kànbalẹ̀. ó wà mẹ́. bẹ́ẹ̀ ما الفضل إلا لأهل العلم إنهم فضيلة الشيخ على الهدى لمن استهدى الله. العربي akínyó ẹ̀yin lẹ́yìn ọ̀dá. lọ́mọ́sá yọ̀dá tó tún pọ̀ báyìí. àmín. ní jù báyìí lọ. àmín.
La ilaha illallah. Àmín. Mo kí bàbá wa àgbà. Bàbá wa gbà. Bàbá ìta. Bàbá ìta. Nínú ìtàn. Ẹ̀rọ. ما الفضل إلا لأهل العلم إنه على الهدى لمن استهدى أدلاه على الهدى لمن استهدى أدلاه. Torí pé oríire pọ̀. Oríire ti pọ̀ tó láyé kọ́ wọ́n àbí ọ̀wọ́n. Oríire wọn. Ọ̀pọ̀ ìbéèrè jẹ́ nǹkan mi ní àṣeyàwó ṣe pọ̀ mo ní obìnrin pọ̀ ìyàwó ni ò sí. Kò síyàwó rẹ̀. Kì í sì sórí burúkú ni kóbìnrin kọ̀ọ̀kan láti ilé ọ̀gá dà. Kì í sórí ibú ni kóbìnrin ó kọ́kọ́ tí bàbá ti gbóná jù. Kọ́ lọ bá wà nǹkan mi lọ wá bomi lọ. Kì í sì ṣe orí burúkú, kì í ṣe ìdààmú ni fúnbìnrin kó bímọ ká. Kì í sórí ibú tún ni kì í ṣèdààmú ni kóbìnrin kápọ́ ti bímọ sọ́nà bíi mẹ́ta. Kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀. Kò sábúrú ń bẹ̀. Kò sí orí burúkú. Ó tún lọ lù mí ni ọkọ mẹ́ta ni Khadija ní. Kò bímọ nìkan ni kó bímọ sọ́nà méjì. Allah. ومتى هناك أبو عبيدة وهناك أبو هالة وهناك زوج أخرى لا ولد له لا ولد لها ولا بنت لها بما به كنت وافي النبي صلى الله عليه وسلم. àmọ́ bẹ́ẹ̀ ti dogun ọlá tó bá yẹ pé obìnrin ọmọ ọwọ́ ọlá kiri tó kọ́kọ́ kí kò sí nǹkan nígbà tí àjẹ́ ìdúró kan. Ìyá ti pọ̀ jù ẹ bá ti jí lójúmọ́ náà gàrí náà ní sá ní ògbóúnjẹ méjì kò sábúrú tó bá ti pé òun ti ọmọ ti ń gbẹ kébùn ọ lè wábò mí lọ. Mo kí bàbá wa bàbá ìta ẹ̀rú tó ọ̀tún bà mí díẹ̀ lónìí ní bàbá wa àgbà tí wọ́n kọ́ bàbá wa bàbá ìta àwọn méjèèjì ni wọ́n wà nípa wọn á wá bá Hafid kọ́lá bó ń Hafid àmọ̀tọ́ ìbò ń Hafid. أبي فتلك السعادة الأبدية. الله الله. لا إله إلا bẹ́ẹ̀ bá rí jẹ̀mọ́ àkọ́kọ́ níbi òde yìí ẹ pa àwọn afá àti kọ́kọ́. لا إله إلا الله. ìjẹ́ bá fi hàn bẹ́ẹ̀ wọ́n fara mọ́. الله. wọ́n fara mọ́. mo kí bàbá wa àgbà àkọ́kọ́. Àkí bàbá àgbà àkọ́kọ́. wọ́n kí gbogbo àtàwọn láti lọ. Àkí gbogbo àtàwọn láti lọ rí. sọ nínú ọkọ̀ àfá bàbá mi. Ànàkúnlá. tí bàbá mi kí lọ́dọ̀. Sheikh Abdul Hamid Ahmad Shuaib Agaka. Allah. láìpẹ́ ìwọ́sẹ̀. wọ́n sì ní láǹfààní bára àti yàtò ìdá. Allah. àti mi ka bímọ fún wọn. wọ́n wá nínú àbá mi kà fún. Bari àti yàtò. Bárí àti yàtò. Mo bá yẹn hàn púpọ̀ sọ. Mo bá yẹn hàn púpọ̀. wọ́n wá ní sàárà rẹ̀ ká máa ṣe bẹ̀rẹ̀ nínú àyẹ̀rọ àti kàní. wọ́n mọ̀ sábà foríjì wọn. Amina. àti gbogbo àwọn òkú adéyìn. Amina. láì tó ìwà náà. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بابا والشيخ محمد بن حسن الازهري بابا قلوبي. امين امين. بابا وعديدون اريو اريو ما الفضل الا لأهل العلم إنهم الله الله. nítorí pé gbogbo ẹjọ́ bá wọn lọ́wọ́ Ẹ̀kún wọ́n bá wọ̀ rẹ̀. àwọn ọmọ tátù sí lẹ́yìn ní gbogbo ìgbà àbíkọ́ máa fẹ́ ló jẹ́ kú síbẹ̀. iná lọ lọ. Ọmọ ná. ìdí ni pé wọ́n sọ kóbìnrin ò ní sí àdìjẹ́ náà ni àmọ́ wọn wá àdìjẹ́ náà. wọ́n ní wọ́n pọ̀ jù láìjẹ́ náà. ìgbà akẹ́yọ̀ ọ̀kan ìyàwó wa ló bá àdìjẹ́ náà. àwọn olókọ́ jù kan obìnrin. àwọn olókọ́ jù náà. Obìnrin. ẹ̀yìn pé obìnrin tiẹ̀ nínú wọn ò rí dùn ní ọ̀sán àwọn ẹ̀rẹ́ yìí. ẹ̀rọ wo gbogbo àwọn tó obìnrin status. ملفة لأهل
الهدى لمن استهدى أدلاه. àríyọ̀ ọlọ́ba sẹ́yìn lẹ́sìn. آمين. bàbá mi kan sọ̀rọ̀ kálẹ̀ wọ́n ti dìde. àwẹ̀dá àwọn nù. ọlọ́ba wà pẹ̀lú. آمين. bàbá mi wọ́n máa ń wọ́n ṣé Lukman ọmọ wù mí ọlọ́ba ṣe. ẹ dákun ẹ má bínú tó yẹ. dákun ní fọ́ọ̀lì Nana Khadija oníjó ọ̀tá fẹ́ sọmọ. الله. ó kọ méje lànàbì fún gbàtọ́ lọ́dọ̀ ànàbì. صلى الله عليه tó وسلم. bọ̀ nílé bàbá rẹ̀ ṣẹ́gun bí n ti Khuwaylid bàbá tó bí Khuwaylid ní jẹ́ wọn ò sì ní nǹkan kan ọlọ́kọ̀ kìíní olùlẹ̀ ọlọ́kọ̀ kejì ọlọ́kọ̀ kẹta wọ́n yẹ tó wá lọ́kọ̀ kẹrin ànábì Muhammad. sallallahu alaihi wasallam. nígbà tó wá dọ́dọ̀ ànábì ní kí ló kọ̀ rí lóòótọ́ tíra sọ fún wa pé yíyà láti kàtàbátì wò òun ló tọ́sítì Anabi Muhammad ó gbé súnmọ́ anabi. ànábì wa pè ní Khuwaylid lárúbáwá ní tí wọ́n sì sọmọ ní bí wọ́n sì bí ọmọ. الله. Khadiju ní tí wọ́n pè ní Khadiju lóyún tá a mọ̀ pé oyún ni wọ́n wá bí lóṣù mẹ́sàn-án wọ́n pè ní Khadija. Allahu akbar. ọ̀pọ̀ Khadija sì ní tí ọba ti kúrú yóò lómi la. ó lomi lára. ẹ lọ gbogbo àwọn àdìgẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. tí o bá ti kúrú yóò lomi lára yóò sara. nítorí yẹn tí Khadija ìyàwó ànábì fi ṣe ara rẹ̀ sallallahu alaihi wasallam. ìyàwó ẹ̀yìn kó tó àga yìí. Allah. ó dàgbà yìí. ó dàgbà lọ́wọ́ ẹ̀yìn. Allahu akbar. lọ́wọ́ ẹ̀yìn ó dàgbà yìí. Tíra ló ju rẹ̀ fún abẹ́. bàbá mi kan láti Iléṣà wọ́n ní àwọn kan ò mú yàmá ẹ̀yìn ṣe mọ̀. Abakumula. àwẹ̀dá Gbogbo àwọn àgbàlagbà náà ni wọ́n ń gbẹ́nu sí. ẹ̀yìn ṣe mọ̀. Kúrẹ̀ mi ṣe ẹlòmíṣà àdúrà rẹ̀ wá bí. nítorí ìdí tó àfihàn bẹ́ẹ̀ ni pé bí ìyá kan bá wà tó darúgbó tó bá bímọ kan kékeré ládùúgbò rẹ̀ yóò tó máa pàká ṣé wà lọ́ lọ́mọ ni. ìlú àwọn àgbà náà ṣe pé so ànábì pè ní àlùsọ sallallahu alaihi wasallam. ànábì pè ní Sharifa ànábì pè ní Maimunat ànábì wá pè ní Radiyat wọ́n wá pè káyìn ní Mardiya. Allahu akbar. orúkọ ọmọ wa yóò máa jẹ́. ó kọ́ máa wá.